Ajike ọkọ ọdọ Adébánkẹ́ gbéralẹ̀ ọmọ mira ayọ̀yẹ wọlé pàdé ọ̀la ọdún rẹ̀ lẹ́ẹ̀kan sí mo bá ọyọ mo bá dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ mo bá dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó ní àríọwọ́ lọ́dún èyí àmọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin bó bá rẹ́rìn mú sí àmọ́ dání lọ́rùn a sì mọ́ mórí ẹni wú. Àjíkẹ́ o ọ̀rẹ́ tó ṣe é gbọ́kànlé gbajúmọ̀ obìnrin níṣẹ́ mọ́ ń ṣe fáàrí àtàyẹ̀kẹ́ rẹ lọ́dún ẹ̀ ló wọlé dé. Ìkìrun ló ti wá o àgùnbẹ́sà nílé Ìkìrun ló ti wá o àgùnbẹ́sà nílé ẹ bá mi kọ́ mo nílẹ̀ òbí. Ìkìrun ló ti wá Àjíkẹ́ adé ni mo ń kí ayọ̀yẹ wọlé ìpàdé ọ̀la lọ́sẹ̀ báyìí bíbí tiwa ọ̀rẹ́ Olúfúnkẹ́ aya ibi táyọ̀ mọ̀mọ́ Adéoyè mọ̀mọ́ tẹ́ni ọ̀la ọba lolúwa ń kọ́ ẹ bá mi kí. Adébánkẹ́ Àjíkẹ́ o ọmọdé bí mo rọra bọ̀ nígbà gèdè ọkọ̀ àjọ̀dún orí kádùn mọ̀mọ́ Adéoyè o mọ̀mọ́ tẹ́ni ọ̀la ọba lolúwa ń kọ́ sẹ́ńbẹ́ lálàáfíà ara. Àjíkẹ́ mọ̀ dá gànjọ̀gànjọ̀ onígangan láyájọ́ ọjọ́ bí rẹ̀ kórí ọjọ́ pẹ́ láyé. Ayọ̀yẹ wọlé pàdé ọ̀la gbajúmọ̀ ní akíkanjọ́ ọmọ akin tí ṣiṣẹ́ akin oníṣòwò tó dángájá ọkọ̀ ayẹyẹ ọjọ́ bí rẹ̀ lónìí. Ìkìrun àgùnbẹ́ onílẹ̀ òbí Ìkìrun àgùnbẹ́ onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ èyàn onímọ̀lé rẹ̀ jù ẹ̀ta níjẹ́mọ̀lé bàbá ọmọjọmọ́ lọ ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ ọmọ onígbọ̀kànlá ọmọ onílé ọ̀ǹtarẹ̀ Àjíkẹ́ orílẹ̀ bàbá tó bí ọlọ́mọ ni ńlẹ́ ọmọ ẹrú kan ò gbọ́dọ̀ dèrè ìwọ̀fà kan ò gbọ́dọ̀ tòdòǹpòrò. Ìkìrun àgùnbẹ́ onílẹ̀ òbí ọmọ ṣújìnà tán mo mú bọ́pọ̀ ìrẹ̀lẹ̀ ní mo kò rè sá ìrẹ̀lẹ̀ tí mú kírun ròkun ìrẹ̀lẹ̀ tí mú kírun rọ̀ṣà ìrẹ̀lẹ̀ tí mú kírun dùn gbọ̀ngbọ̀ngbọ̀n ọ̀yá ṣe tó wọlé nílé ra Àjíkẹ́ o ọba lùfọ́n ṣe tó wọlé lẹ́rìn o nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ni ìrẹ̀lẹ̀ ṣe tó wọlé nílé Ìkìrun Àjíkẹ́ o ọmọ agbórí òró pété èèyàn tí bá rẹ́ Ìkìrun ẹ mọ̀mọ́ wulẹ̀ mọ́kọ́ lọ́wọ́ torí àpáta ló gbalẹ̀ nílé Ìkìrun ọmọ ẹlẹ́ni àtẹ̀ ẹ̀ka ọmọ alákùúkọ gàgàrà tí kọ́ lójú ọ̀nà Adébánkẹ́ ṣe bí nínú ilé bàbá rẹ̀ ni ńlẹ́ ọmọ ògbìnlẹ̀ nísàlẹ̀ ọ̀sìn mọ́ dá gbọ́njọ́ Àjíkẹ́ adé o ọmọdé bí yìí mọ́ gbádùn ara rẹ̀ lọ ní ṣubú dàánù láéláé ta ló sọ pé Ìkìrun olódò ta ń lò ṣeré ta ń lafọ́ ta ń lò ń tokí omi táyà bá ń pọ́n mu Ìkìrun àgùnbẹ́ o ọmọ sọ̀rọ̀ ànádì bá mi kójú tó mọ́ mọ́ ń gbọ́dún ẹnu mi wọ ní kí lọ́wọ́lọ́wọ́ mọ́mọ́ Adéoyè o ayé rẹ̀ ò ní nira torí gbẹ̀dẹ̀ nírọ̀ kókò lágbàlá ilé ìgbín èégbóná kórí ọjọ́ ọjàyé pẹ́pẹ́pẹ́ ọjàyé rẹpẹtẹ bí ẹni láyìn ọ̀pọ̀ ọdún kù yèdún ọdún ayọ̀ nínú ilé rẹ̀ tọmọtọmọ wá sàmọ́dún lọ́lá Elédùmarè ọ ní báwọn kánjú kú nílé ayé torí àwírí lọ́lọ́ ní báwọn kú wíríwírí àwírí lọ́lọ́ ní báwọn kú wíríwírí ọ̀pákù tẹ̀lẹ̀ ló lọ́jọ́ kúrè òníyà kankan lágbára Elédùmarè ọba. Adébánkẹ́ o ọmọ èétọ́wọ́ oníkọlà á kú ọ̀nìròǹgbé sọnù ọ̀nìròǹgbé sọnù ọ̀nìròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ kò ní kú mọ́ lórí ìwọ náà ní ọ̀sọ̀nù láwùjọ wa kórè jọ ògbókòjọ́ tọ́ Èdùmàrè
bàbá tó bí bàbá ńlá bàbá tó bí ọlọ́mọ lọ. Adébánkẹ́ o Àjíkẹ́ Adé Amẹ́ríkà ló fi kalẹ̀ sí kórè ọjọ́ kéré ọjà wánú lé oríire oníburú tó kó wálé lágbára Ọlọ́run ọba wọn ò ní jalè kí wọ́n pé wọ́n ni. Aláṣẹ àtolùdarí Luxair by BP iléeṣẹ́ rẹ̀ ò ní jóná ọ̀ọ́ni rẹ̀lẹ̀ ọ̀ọ́ni mọ̀ọ́sí torí dídùn dídùn làbálẹ̀ òyìn ayé rẹ̀ ò ní dojúrú. Àjíkẹ́ Adé ọmọọmọ pọ́dún bọ́n bá wá ń gbọ́ mi ní lálo èmi ò dédé kémi ò dédé ṣàgbàjá Olúfúnkẹ́ aya Bítáyọ̀ ló rán mi wá bí. CEO Funky Gold lónìí mọ kí ọ ní gbèjè gbàǹjọ ó pàdé Bánkẹ́ sọmọre ọ̀rẹ́ bí ọmọ ìyá ló sì ń jẹ́ alábàárò tí kì í dalẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ní ó ní kí n kí ọ ní tẹ̀sọ̀tẹ̀sọ̀ kí n kí ọ ní tológun. Olúfúnkẹ́ ní pọ́dún ayọ̀